ẹ̀yin tèmi mo gbọ́ nǹkan kan sì ń pa ojú abẹ ẹ jọ̀ọ́ ẹ bá ń pe ojú abẹ kẹ́ bá mi tag ẹ̀ sórí fídíò yìí mo máa attach fídíò kan mo fẹ́ kójú abẹ wá dá mi lóhùn ìbéèrè kan ojú abẹ are you a metamorphosed human being wọ́n ní 7 round 8 round ò tó yín ṣẹ̀ṣẹ̀ nìyẹn ni I need you to come and respond to this question. If not, I'll bring you to my panel and you must respond. ẹ̀yin tèmi ojú abẹ ti wà nínú hílàhílò báyìí ò bóyá àṣírí rẹ̀ ṣe tú wípé arábìnrin ọ̀hún wípé 7 round ò tiẹ̀ tó 8 round ò tiẹ̀ tó arábìnrin ọ̀hún wọ́n ní arábìnrin ọ̀hún wọ́n ní ó ń dúnkú gidi gan ni ẹ̀yin tèmi kí ló tún ṣẹlẹ̀ báyìí nípa ojú abẹ àti ọkọ rẹ̀ tí ó jẹ́ Dami ẹ jẹ́ ká gbọ́ látẹnu arábìnrin yìí bí àṣírí náà ṣe tú. If I tag your ihu etí, tag your ihu omú, tag your ihu abẹ́, you will respond to this question. Wọ́n ní 7 round to 8 round ní ojú abẹ́ máa ń gbé ògbé nǹkan mi ṣẹ́nu wúyẹ́ ojú abẹ́. Ojú abẹ́. I'm calling you out with my full chest. Come and answer me. Are you a ẹṣin or are you metamorphosed? Come and respond to this. So, ladies and gentlemen, listen to what this lady has said. And my lady, sister Tobori, ẹ jọ̀ọ́, mo fẹ́ kẹ́yin gan break it down. Tẹ́ bá ń ṣe long video báyìí, ẹ máa break it down fáwa innocent, àwa tá àti ìdókórí, àwa tá mọ nǹkan tó ń jẹ́ pọ́nrán. 7 rounds, 8 rounds, báwo ṣé wọ́n ń fò ní àbí wọ́n kò yé mi? Break it down, please. Thank you. Bye. Listen, guys. Tí ọmọdé tó jẹ́ obìnrin tó bá fẹ́ àgbàlagbà tó bìnrin ọmọdé bá lọ fẹ́ bóyá bí bàbá bí 60 something àbí bí 50 something tí ọmọ ẹlẹ́yìn jẹ́ bí ọmọ 30 àbí wá sísàlẹ̀ díẹ̀ bí 28 àbí ká sọ pé obìnrin tó lọ fẹ́ bàbá bí 60 tó ń wà bí 40 the 20 years difference náà ààrẹ ni ká wá sọ pé ojú abẹ́ gba 20 years lọ́wọ́ Dami àbí okay ẹ má gbàgbé pé àwọn méjèèjì ti ń dóra wọn ẹ jẹ́ ká mọ̀ pé ojú abẹ́ àti bọ̀bọ̀ yìí wọ́n ti dọ́kọ àtìyàwó partner ni wọ́n ti ń dóra wọn the kind of energy tí bọ̀bọ̀ yìí dẹ̀ ní that is the kind of energy tí ojú abẹ́ need because this same ojú abẹ́ náà sọ pé 7 hours mo ní 7 hours 7 round 8 round kò kí n tó we heard wọ́n sọ pé so apart from that this is the kind of person she wanted and I don't see big deal nínú ẹ̀ tí bọ̀bọ̀ yẹn bá sọ fún pé okay kò pa because ọkọ ló lówó orí aya ọkọ òun ló lówó orí aya ẹ sọ pé ó bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn báwo lẹ ṣe fẹ́ kó bá sọ̀rọ̀ is the head ṣe fẹ́ kí ó wà lọ́ndà ojú abẹ ni because kò yé mi